Mr. Vice Chancellor, I have the honor to request you to confer the degree of Doctor of Philosophy in Development Studies on Akinwale Olusola Makayode. I hereby confer the degree. Congratulations. Dókítà Olúṣọlá Ìmísíòhùn akéwì ìgbàlódé ọmọ Ẹ̀gbámọlé ṣàbíà gbòògbò àkàrà ìtàn ìgbésí ayé mi rèé ẹ tẹ́tí lẹ́kọ̀ọ́ kẹ́ ẹ wá gbọ́ ohun tó sọ mí doníwàásù mo fẹ́ sọ fáráyé o. ẹ rí ojú pọ́n ní kókó bíi kákú ọ̀rọ̀ fi mọ lògbòlògbò yín mọ́nù bójú bá wá ń pọ́n ni ẹ jẹ́ ká máa rọ́jú torí pé ìṣẹ́ tó ṣẹ́ mọ fógún ọdún ìyà tó jẹ́ mọ fógbọ̀n oṣù Olúṣọlá bí ò bá pọmọ ìyà wọ́n á sì lẹ́yìn ọmọ ni. ìjíǹjí ayé mi adániwáyé ṣe mí lọ́mọ tó dáńgájíá mo káràmásìkí iṣẹ́ nígbà tó jẹ́ páwọn ẹyẹ tó ṣu mí gan kì í ṣọ̀lẹ. òtítọ́ ni pé a ò bí mi nílé wúrà tó ń fàdákà rẹpẹtẹ àmọ́ mo dúpẹ́ lọ́wọ́ adániwáyé àwọn tó bí mi sáyé gan òkú tọrọ jẹ kòlàkòṣagbe náà ni bàbá tòun ìyá tó bí mi lọ́mọ. bí wọ́n ti wá jẹ́ kòlàkòṣagbe tó ohun olóhun kì í wọ̀ wọ́n lójú ìtẹ́lọ́rùn tòun ti wà pẹ̀lẹ́ ló jọba nínú ayé wọn ló fi wá jẹ́ pé ọmọ kì í bá pèlé ìyá rẹ̀ kó ṣaṣọrò Olúṣọlá jọyà tòun bàbá tó bí sáyé gan ni. èmi ẹni àbáta káfíra tùpà lọ́jọ́ ọjọ́ sí rèé o orí pátá ni wáyé wá sọ mí dẹni àjítọ́nàwò lójú aráyé o. òdodo ni mo ti mọ̀ láti kékeré pátá ni wáyé ń bẹ pẹ̀lú mi torí tipẹ́tipẹ́ ló ti jẹ́ kó yé mi nínú ìwé mímọ́ nínú Àìsáyà orí 41 ẹsẹ̀ 10 pé kí n má bẹ̀rù pé òun ò ní fi mí sílẹ̀ wọ́n wà pẹ̀lú mi adániwáyé òkúkú fi mí sílẹ̀ ìtọ́ ni ó yẹ kí n dúpẹ́ o. aṣẹ̀dá tún ṣèlérí nínú Deuteronomy orí 31 ẹsẹ̀ 6 pé òun kì yóò ṣàmìtì lọ́nàkọnà ó ní kí n ṣáàjò nígboyà kí n farabalẹ̀ Olúṣọlá ni mo bá fọkànbalẹ̀ ni mo bá yan fada. mẹ́bí wọ́n ń pé adúró tolúwa kì í jogún òfo mo dúpẹ́ o ẹ ò rí ọmọ atẹrọ̀fọ̀dé tí wọ́n padà wá di dókítà nígbẹ̀yìn ọpẹ́ ló yá ṣẹ̀dá lókè. ni mo ṣe wá ń fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ bàbá òun ìyá mi tí wọ́n bí mi sáyé mo dúpẹ́ ẹ ṣeun gan ni. òtítọ́ ẹ ò là ò ṣàgbé àmọ́ ẹ̀kọ́ tó yè kóró lẹ fi kọ́ mi. ẹ ò tún wá fawọ́ ìbáwí sẹ́yìn rárá nígbà tó yẹ kẹ́ ẹ bá mi wí ló jẹ́ kí n mọ̀ tún yàtọ̀ sósì. ẹ jẹ́ kí n kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ màmá mi abiyamọ afọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ màmá Olúṣọlá ò ṣe mo dúpẹ́ ọmọ Oǹdó onílà méjì. kò síṣẹ́ tí ìyá mi ò ṣe ìyá Olúṣọlá ṣọmọ ọ̀dọ̀ ó kólẹ̀ kó gbọ̀nsẹ̀ ó tomi ó ṣalábàárù lóṣòdì torí pé kọ́mọ ó lè jẹ. ló fi jẹ́ pé mi ò lè fọ̀rọ̀ ìyá mi ṣeré rárá o ọmọ Oǹdó onílà méjì ọmọ adọ́kọ lójú ìràwé kíyanrìn ó má gbọ̀n sí. àkùngbá àkókò nílé yèyé mi ẹ̀gímògún ọmọ amágogo ilẹ̀mú mi ẹ̀gímògún ọmọ ejíró ń gbé nílé alágbẹ̀dẹ èrògún ọmọ ejí wẹ́wẹ́ tí ò jẹ́ ń bá wọn lọ́jà lábẹ́ èjìwòwò tí ò jẹ́ ń bá wọn lọ́jà àbòkú dalẹ̀ ọmọ alálẹ̀ ẹrúfẹ̀ nílé ọlọ́kọ̀ ni màmá Olúṣọlá màmá dókítà Olúṣọlá mo dúpẹ́ ṣeun ṣeun ńlẹ́ yeye ọlọ́mọ afọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ àdúrà yín ló kúkú ń ṣe lómi lórí Olúwa jẹ́ kẹ́ ẹ jẹ́ wọn mọ́. ẹ tún wá jẹ́ kí n dúpẹ́ lọ́wọ́ bàbá tó bí mi lọ́mọ òtítọ́ màmá mi ló ṣàwakọ̀ tó wà mí wá sáyé àmọ́ bàbá ló tún ṣagbátẹrù tí ò jẹ́ kọ́kọ́ ó dànù. mo dúpẹ́ lọ́wọ́ bàbá tó rọpò sọ́kọ̀ kí n tó wáyé bàbá Olúṣọlá kí n ẹ ṣeun gan ni. akíkanjú tún ni bàbá mi ó kúlé fúkà ó ṣe wàhálà tó pọ̀ lórí ọmọ gan ni bàbá wa kabúkabú ó pèrò sọ́kọ̀ ó dápò ọ̀gbìn ó tún dátàró jẹ. bí bàbá ò jẹun á rí i dájú pọ́mọ rẹ̀ jẹ ó tọrùn gbọ́ gbèsè nítorí pé kọ́mọ ó lè ṣoríire. àló tọrùn gbọ́ gbèsè títí kò láṣọ lọ́rùn ṣẹ́ wá rí pé ó yẹ kí n dúpẹ́ gan ni. ẹ ṣé mo dúpẹ́ o bàbá mi ọmọ Jágùnà amúlétolúmọ ní Kèrèkú ilé Ẹ̀gbá Aláké ni bàbá mi ọmọ atẹ́níwìjọ̀wìjọ́ kí n orí rẹ̀ ó pọ̀ wẹ́rẹ́wẹ́. ẹ̀yin lọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùndé ọmọ aṣàwò kó ìbọn ni ọmọ aṣàlọ̀ ṣáájú ìjà. mo kí yín lákẹ́jọ bí ọmọ asẹ́tí mu mi kíkankíkan ìsàlẹ̀ orò adùn yorùbá. bàbá mi jọ̀wọ́ fọkàn balẹ̀ pẹ̀sẹ̀ ó sì kú máa jẹ́ wọn mọ́. dókítà Olúṣọlá Ìmísíòhùn ẹ ò rí ọpẹ́ ńlá tó ga jù lóyún Olódùmarè ọba tó fọ̀rọ̀ mi ṣe yanu àló fọ̀rọ̀ mi ṣèṣí tí fún gbogbo ẹni wálé ayé tí wọ́n ń sáré ọlà tí wọ́n fẹ́ kọjú jayé wá fọ̀rọ̀ mi ṣàríkọ́ṣe fún gbogbo ẹni tí ń làkàkà tí wọ́n fẹ́ làlùyọ. ni mo ṣe ń pé ẹ̀dá ẹ má rẹ̀ dápin torí pé ẹ̀dá ò láròpin àti pé ẹni ẹ bá ń pètèpèrò tẹ́ ẹ fẹ́ dọwọ́ rẹ̀ bolẹ̀ yóò padà wá digi ńlá lójú ayé yín torí pé òkúta tọ́kọ̀lé kọ̀ sílẹ̀ ní padà wá digun lé bó bá pẹ́ bóyá o.
Olúṣọlá ojú kúkú ti rí tó ìjọ rírí jẹ ìjọ ìrí jẹ ìjọ kẹrẹ mi débi sòńkọ́ àbí ìjọ kárẹ́lẹ́ ìdálẹ̀ lù sí lọ jẹun la fẹ́ sọ ni mo kó pẹ́ ewúrẹ́ mo kó teku Olúṣọlá kí n lè rọwọ́ mú lọ sẹ́nu. Ìyá àti bàbá mi ń bẹ nílé ọmọ wọn ń bẹ nírìn àjò nínú òtútù kò sálábàárò kò sálájọsọ àwọn tá a tún rò pé yẹ kán fẹ́ni lójú àtàjọsí ń bẹ lẹ́nu wọn. mẹ́bọ̀ ni Yorùbá ṣe ń pé ẹni agbójú òkùnlé ò jẹ́ ní agba òtítọ́ ni pé ojú àfíngúnyán kọ́ la fi ń gbọbẹ̀ àmọ́ ẹbí ń pé ta ló rán níṣẹ́ gan. ẹbí àtọ̀rẹ́ ń pé májò bá gbé ọ́ ó jẹ́ darí wálé Olúṣọlá mo fi gbígbọ́ ṣọlá ìgbọ́ mo kọjú mọ́ bí adániwáyé mú mi lọ. ẹ ò rí ẹnìkan tá a tún jọ pàdé ara wa lájò tá a jọ gbédè ara wa tí mo fojú ọmọlúwàbí ọlọ́pọlọ pípé àgbàlagbà wò tí mo rò pé a máa tọ́ mi sọ́nà fún mi níṣìírí pé kí n má jọ̀gọ̀nù aṣọ ní jìbìtì lẹ́ni àti láàwí o. àní mo mọ́ ní ti bí mọ́ra àjọ ṣàdéhùn pa àjọ máa sanwó ilé àjọ máa gbé àmọ́ ó fọgbọ́n àlùmọ̀kọ́rọ́ ìlú mi ní jìbìtì kò sanwó ilé ọ̀hún kò ṣíkà àdéhùn ó tún sọ mí donígbèsè ọ̀sán gangan. ó wá fowó ṣe fàájì fowó ṣayé ó ń fò kiri nínú bàálù bí ẹyẹ bí ti ń lọ Amẹ́ríkà ní lọ Yúróòpù èmi wá forí jágbó kí n lè sanwó gbèsè létà àjọjẹ Olúṣọlá mo fi níwéwú mo wá padà jẹ́wọ́ mo wá gbaṣẹ́ lóko àpàpà dodo mo wá donídìrí ọ̀sán gangan Olúṣọlá mo tún ṣe pẹ́díkíọ̀ fáwọn omidan. òtítọ́ ni pé mo padà wá fẹ́ràn iṣẹ́ náà nígbà tó yá o àmọ́ ọ̀pọ̀ èèyàn ni ò mọ̀ pé ìpọ́njú ló gbé mi dédìí iṣẹ́ tí mo ń sọ. àmọ́ mo kúkú dúpẹ́ lọ́wọ́ àdániwáyé pé ìṣẹ́ tó ṣẹ́ mọ fógún ọdún ìyà tó jẹ mọ fógún oṣù kò kúkú pọmọ ń ṣe ló padà wá sí lẹ́yìn ọmọ. aṣálẹ̀ jẹ ọjọ́ sí rèé o ló wá padà wá di dókítà nígbẹ̀yìn. ẹ rí ní ẹ̀kọ́ ńlá gbà nìtàn ìgbésí ayé Olúṣọlá fún gbogbo ẹni pé mo fẹ́ dàbí lágbájá ṣó lè jìyà tí lágbájá jẹ kó tó da láṣeyọrí. àbó mọ̀ pé bí lágbájá ti ń bọ̀ ó jìnà o mọ̀ pákìjì igbó kìjikìji ni lágbájá ti ń lálàṣì kádà níwáyé ó tó pé kí lágbájá ó kó padà sọ́nà. mo bẹ̀yìn ewé wòyí kẹ́ ẹ má kánjú owó kẹ́ ẹ má kánjú ọlà torí pé ẹ̀kọ́ gbóná fẹ́ sùúrù ẹni bá wá dójú mẹ́kọ́ gbóná a máa bórun wọn láwọn ni. bí ìyá òun bàbá rẹ ò kàwé kò túmọ̀ sí pé ò ní kàwé bí wọn ò bá lówó lọ́wọ́ kò túmọ̀ sí pé ò ní lówó lọ́wọ́ bó o bá tẹpá mọ́ṣẹ́. ẹ má ṣe jẹ́ máa wá ohun tí ò sọnù kiri. òtítọ́ ìyà kì í ṣọ̀rẹ́ àwọ̀ bẹ́ẹ̀ ni ìyà kì í ṣomi ọbẹ̀ àmọ́ bẹ́kún bá pẹ́ dalẹ́ kan ayọ̀ pọ̀ wá kódò òwúrọ̀. jìyà lónìí kó o má bàa jìyà bọ́dọ̀lá ní faradà kó o nígbìyànjú adániwáyé akúkú gbé ọ débẹ̀ ní pẹ̀sẹ̀pẹ̀sẹ̀. tún gbìyànjú kó o mọ̀ ọ̀yàn bí o ní o gbẹ́kẹ̀lé ènìyàn o torí pé ìgbẹ́kẹ̀lé ènìyàn asán bá ń sá ni àmọ́ gbìyànjú kó o lájọṣe tímọ́tímọ́ pẹ̀lú àwọn tó lè ràn ọ́ lọ́wọ́ ni mo ń sọ. rí i dájú pé o ṣe rere sí gbogbo ẹni o pàdé nínú ìrìn àjò ìgbésí ayé rẹ kó o tọ́jú ọmọlúwàbí rẹ. ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn. orí wọn ti bí ọ yẹ kó o túnra rẹ bí ni. jẹ́ kí ìwà ọmọlúwàbí rẹ ó farahàn kó o tún folúwa ṣègbẹ́kẹ̀lé rẹ. adániwáyé á máa kó ọ yọ. ǹjẹ́ gbogbo ẹni mo wá pàdé nínú ìrìn àjò ìgbésí ayé mi ẹ ṣé mo dúpẹ́ o ìṣọkùnrin ìṣobìnrin ìṣọmọdé ìṣàgbà àtẹni ò mọ bí agbẹ́tigbẹ́sù mi tó fà ìmọ̀niṣe ni lóore. gbogbo yín pátápátá ni mo kí ẹ ṣé adúpẹ́ gan-an ni. àti gbogbo ẹni gbọ́wọ́ sáwọn pọ̀kọ́ tí wọ́n lọ́wọ́ nínú àṣeyọrí ìrìn àjò ìkẹ́kọ̀ọ́ gboyè mi ẹ ṣé mo dúpẹ́ Olúwa san yín lẹ́san rẹ̀. àánú Olúwa òkúkú ní fi yín sílẹ̀ títí láéláé o. ohun gbogbo tó ń dùn yín lọ́kàn Olúwa wọlá ayọ̀ tó gbilẹ̀ nínú ọkàn mi á dá yín lóhùn ní pẹ̀sẹ̀pẹ̀sẹ̀. kí ni n bá wá jẹ gbàgbé olólùfẹ́ mi ìyàn adé tèmi nìkan ṣoṣo torí pé bí ò bá sétí lórí orí àdàpọ̀ láìkí ni bí ò sọ́lá àtàǹpàkò ọwọ́ òkúkú ní wúlò. òrèǹté tèmi nígi lẹ́yìn ọgbà tí ò jẹ́ kọ́gbà ó dànù. àṣírí ìkọ̀kọ̀ tí ń bẹ láàrin tèmi tìrẹ adániwáyé nìkan ló kúkú yé kò yá wa gangan Olúwa ṣọlá ṣaya Olúṣọlá ọmọ Ọláwálé láya Akínwálé o. o ṣé mo dúpẹ́ ìpàkọ́ ògbọ́sùtì o gbọ́ tẹ́lẹ́gàn etí ikú ló kọ sáwọn ẹlẹ́nu màrímà sọ. òrèǹté mi jọ̀wọ́ fọkàn balẹ̀ ẹnu ìgbín wọn fi bórìṣà ó dá mi lójú pọ̀ ṣe ń padà bọ̀ wá fi túlẹ̀. o ṣeun aya rẹ lọ́ọ̀dẹ̀ ọkọ ọmọ ìjẹmọ̀ àkọ́mọ yẹn alátàgé ọmọ amápẹ́mọ̀ kòkò ọmọ olóbùrú ará ìjẹmọ̀. mẹ́bí ilẹ̀kùn mọ́kàndínlógún ní mẹ́lódé ìjẹmọ̀. 9 nínú ilẹ̀kùn ọ̀hún ní bẹ ní kọ́lọ́fín nílé bàbá yín 9 bẹ lójú gbàgede ọ̀kan yòókù ní bẹ nínú bodè òye wọ̀.
ni wọ́n ṣe ń pẹ́yìn lọ́mọ onílẹ̀kùn mọ́kàndínlógún lóde ti jẹ mọ̀. ìgbà bàbá yín ò tètè tàjòdè ní ò jẹ́ kí bàbá yín ní ìkùlé ọ̀rẹ́ bàbá yín tó wá dé lẹ́yìn bàbá yín ló wá dolúwa gbàgede. aya mi ò ṣe mo dúpẹ́ o ikú ò ní pa ọmọ mi lójú ò ní mọ sàárè ọmọ àdáwọ́lé wa yọrí sí rere àtúnjọ pẹ́ fúnra wa láṣẹ ṣèdálókè. tó kí ń rèé o nínú ìrìn àjò ìgbésí ayé dókítà Olúṣọlá Ìmísí Ohùn ọmọ atẹrọ̀fọ̀ dìde tó wá padà wá di dókítà nígbẹ̀yìn. apá kìíní rèé ẹ jẹ́ kí n kúkú pé ní the tip of iceberg apá kejì ń bọ̀ lọ́nà ní kíkún ẹ kú ojú lọ́nà ní pẹ̀sẹ̀pẹ̀sẹ̀.